ní bàdà ẹ jẹ́ ká wúlò. Ìwà ẹni ní yọ̀ọ̀dà ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkígbẹ́ òkùnkùn bákùn kò pé kó nínú máa mọ̀ọ́nù béèyàn bá ń jọ lẹ́ẹ̀dá wọn kì í dalẹ̀ àìgbọ́rẹ́ níyẹ ó lè yọ̀ọ̀dà ó lè yọ pọ́npọ́ Magun wọ́n. Ìwà ẹni ni ó sọ bá ṣe máa tó láyé yìí o òjò tí yóò ti rọ̀ nìkan nílẹ̀ ò lè fàmú ara mi. Ìwà tẹ̀mí yẹn làwúrò ìwà má dalẹ̀ má ṣèkà má hùwà àlùmọ̀kọ́rọ́ yín ṣóhun mọ̀lá ṣeré ayé o ká má bà bọ̀. Ìwà ẹni ní sáyé dọ́gba ìwà ẹni ní yọ̀ọ̀dà. Mọ́mí irọ́ o. No, time ṣì wà náà máa gbé yín délé. Ṣé táìmù yìí lọ? Of course, time ṣì wà náà. Mo ṣì máa jó nǹkan síbi iṣẹ́. Bẹ́ẹ̀ ni màá jẹ́ ayé sílẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ wọlé. Oya, let's go. Mami ti grandma. Ọmọ grandma. Oh, ìyá ẹ fún gẹ́yẹ sí géètì. Ènìyàn nìyẹn báyé ti rí nìyẹn o abẹ́ ní lómi kò fẹ́ kọ́múdà kọjá lórí òun ṣẹ̀ráyé. Ìwà ẹ̀dá ni ìwà ayé ni ìwẹ́ nílé yọ̀ọ̀dà níyọ̀ pọ́npọ́ ọmọ ní mọ̀mọ́ ṣòkígbẹ́ òkùnkùn bákùn kò pé kó nínú ẹ̀mọ́ ní béèyàn bá ń jọ lẹ́ẹ̀dá wọn kì í dalẹ̀ àìgbọ́rẹ́ níyẹ ó lè yọ̀ọ̀dà ó lè yọ pọ́npọ́ Magun wọ́n. Àtẹ̀yàwó ẹni kò ní tán ní jẹ́ àìkíyè sára o ló mú àgbàsọ gbòdì rẹ̀. Àìkíyè sára ọmọdé níṣekú pọ́mọ́. Ó dàbọ̀ ní sọ́ọ́ ká máa gbọ́ àmọ́ dá fẹ́ni tí ń gbàmọ̀ràn agbọ́mọgbà ni yóò jẹ̀bi ṣẹ́ra èyí lòdì Magun ìwà mọ̀mọ́ ṣòkígbẹ́ òkùnkùn bákùn kò pé kó nínú mọ̀mọ́nù béèyàn bá ń jọ lẹ́ẹ̀dá ó dà o ó dàbọ̀ ó dàbọ̀ ó lè yọ ọ̀dà ó lè yọ pọ́npọ́ Magun wọ́n. Good day, sir. So báwo ni nǹkan? Gbogbo department ní nǹkan? We are doing fine, sir. Okay, that's right. All right. Okay. Report in on Mowe last quarter. For the bad, ẹ kúṣẹ́. Ntí mo wá fẹ́ rọ̀ yín ni pé ẹ gbọ́dọ̀ sinmi bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tó tẹra mọ́ṣẹ́. Yes, sir. You see, because téèyàn bá ṣe é lẹ̀ ló máa jẹ. Bẹ́ẹ̀ bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ lè ṣe máa ṣe tara yín. Àwa ilé ni nǹkan tá a ti ṣe sílẹ̀ náà là ń jẹ. Ipa wa lọ ń ṣe òṣèlú and serve ìlú nìyẹn and serve and as a matter of fact ìyẹn gan ṣé ọ̀gá Àbújá ni máa ń sábà wà. Mi ní lè máa wá surface bí mo ṣe máa wá tẹ́lẹ̀ but àní jẹ́ kí kankan drop kó má bàa sí gap in leadership àyàn ẹnìkan látàrin yín náà ni o ànígbẹ́ni ọkọ láti ta àyàn ẹnìkan tí
tó máa step into the gap. Ìdí èyí ni pé ó rà ipò bẹ́tà ká mú ẹnìkan láàrin yín ju ká lọ tún gbé ẹnìkan wá láti ta. Ẹ̀yin náà lè ti ń ṣiṣẹ́ yẹn. Ẹ̀yin lè ti ń ṣiṣẹ́ yẹn bọ̀, ẹ̀yin náà lè kẹ́ jẹ́ mbẹ̀. So àárín láti máa mọ́gà yẹn. Tásìkò bá wá tó, mo fẹ́ kẹ́ support ẹ o. Whoever it is, a lè mú láti finance, bó jẹ́ admin ni, bó jẹ́ sales ni, bó jẹ́ marketing, bí tó bá ti wọ́n láti lè mú. But anybody tí bá jẹ́, ẹ̀ láti support ẹ̀. Ṣé gbọ́ mi yé? So kẹ́ sensitize gbogbo àwọn èèyàn yín sálẹ̀, kẹ́ jẹ́ kó mọ̀ pé ọjọ́ ń bọ̀ láìpẹ́. Ẹ̀yin náà dẹ̀ rí, tí ẹ rí anybody tá a bá mú, ẹ̀yin gan ẹ̀yin náà ẹ rí tí a ti sílẹ̀ to everybody. So kò ní jẹ́ pé nìkan dọ̀gà, àwọn kan wá rí inú àtúmọ̀ oníbàṣemáṣe, everybody á jẹ mẹ́. Thank you, sir. Okay. Okay. Ẹ pẹ̀lẹ́. Bọ́lájí, ìwọ dúró. Jókòó. Mo rí pé sales ló ń ṣe dáadáa jù. Ìwọ dẹ̀ ló head ẹ̀. Àti ìrànwọ́ pé ń tà ń jẹ ni tá ń tà là ń jẹ. You have done very well. Láìpẹ́ tó ti wà ní sales ẹ̀ ní o ti ń ṣe dáadáa. Thank you so much, sir. As a matter of fact, àwọn nǹkan tí àwọn bá wá sọ́fíìsì tó fún mi report pé even tó bá sílé iṣẹ́ ẹ̀ ń lọ. Yes, sir. And mo like nìyẹn. Tí a máa ṣe bẹ́ẹ̀ lọ. Mi gan mo ń ṣọ́ ẹ o. Eyes are on you. But máa ṣiṣẹ́ ẹ lọ. A lè sọ tọ́lọ́ fẹ́ ṣe. Ẹ ṣé gan, sir. All right. Thank you so much, sir. Pẹ̀lẹ́. Fẹ́mi, báwo ni? I'm fine. Ṣé wọ́n okay? Àdùpẹ́ ṣé àdúgbò tí mo ti rí lánàá yẹn ló ń gbé? Yeah, lánàá àbí ibẹ̀ ni mo ń gbé. Ó yẹ̀ṣẹ̀ débẹ̀ ni àbótí wà ń bẹ̀ tó kọ́ ẹ́? No quite long time kó débẹ̀. Níbo ló ń gbé bẹ̀? Road 5. Road 5 ló ń gbé? Bẹ́ẹ̀ni. Wọ́n lèmi wà. Wow. Yeah. Ó ṣàwọ̀ pé mo kì í rójú ẹ níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò pẹ́ta ṣe débẹ̀ náà. Okay. Ọ̀gá, a jẹ́ pé mo tí èèyàn tí màmá bá lọ sílé all this time ní ẹ̀sìn. No problem. Ẹ má gbàgbé tó bá ti ń lọ lé, ẹ má gbé mi dání. You're welcome. All right. Yeah. Promotion letter. What promote me? Ìyàwó ìdè. Hello, báwo ni? Báwo ni ọ̀rẹ́? Èwo ló ṣe? Mo wà, jókòó. Alpha. Ó ṣe é tó ń gbọ̀n báyìí. Ọmọ wa pé o báwọn gbogbo ẹ̀. Ọmọ account officer mi yẹn ti wá o. Ó ti lọ. Just like that? Yes. Ó gangba yẹn o. Ó dẹ̀ béèrè ẹ̀ngbà tó wá o. Kí ló wá sọ fún o? Sọ pé màá lọ fíìsì yọjú sí mi. Ó fi ibẹ̀ yẹn lẹ̀ jàre. Òtútù máa bẹ̀rẹ̀ nìyẹn. Gbogbo ilé tó ṣe yẹn. Kí ló ń ṣẹlẹ̀? Máa ń bí sórí tó ń ṣe mí nísìn. Kò kí ń ṣe ọ̀rọ̀ èyí tó ń gbẹnu lọ yẹn o. Jẹ́ kí n gbọ́ kí ló ń ṣẹlẹ̀. Ọ̀rẹ́, kí mi kú oríire. I've been promoted. Congratulations. I'm now the MD of this company. Congratulations. Ọ̀gá Èmi náà bọ̀ nìyẹn o. Definitely. Ṣé mo pé tá a bá ti ń sún sókè, ẹ̀yin náà máa sún tẹ̀lé wa. Congratulations. No problem. I'm so happy for you. This calls for celebrations. A máa wò. Èmi ni kò ní kọjá ìlú. Lálẹ́ yìí, ó ga jù. Màá lọ sọ́fíìsì ẹ̀, so wàá lè yọjú gbogbo tó bá dé ọ̀rọ̀ ní àgbẹ̀. Ó sì wà láà. Ọ̀rẹ́ wa máa ti láàdù ẹ̀ níta o ní láàrin yìí àti èmi náà bọ̀. Wow! Ó dà pé mo ka àwọn benefits kan tó gbẹ̀yìn tó wọlé bí n pé ọ̀pẹ́ o sálárì ti gbé pẹ́ẹ́lí sí i. Nice one.
Thank you so much, sir. You're welcome. Sir. Shaking to her Pikelala. Oh, not at all, sir, because I'm coming my drop me Lola office. Oh, no problem. Thank you. Ma wa pe ko to the office Lola. As usual, I'm a person. Thank you, sir. You're welcome. Show wa go we sha. Ọkọ mi jọ mo ani ko ma bínú ko jọ torí Ọlọ́run e begging ni mo go. Time ti lọ mo wo be. Jọ torí Ọlọ́run kí ni àgbẹ̀ ń wá ní oko tó ń di òru. Ṣó fẹ́ jíṣu ẹgbẹ́ wa ni. Traffic ló mú mi sọ́nà. In fact, go ọ̀gá mi ló wá drop me. Traffic ko. Baby, I'm sorry. Congratulations! Wow! Promotion letter. This is called for celebration. Ṣé bínú sí mi ni? Ṣódà. Ṣorí nǹkan tó ṣe ń sìn. Èní ìlú ẹ kó jẹ́ happiest moment mi. Èní tó yẹ pé mo ní ìgbéga. Tó yẹ kó ti dé látàrí kan ká wá jáde ká ṣeré jáde ó ṣe wà ń dé ń sìn. Má bínú ṣòtò ara rí nǹkan sìn. Mo ò tiẹ̀ ní láti lọ sí anywhere. In fact, mo máa wọlé, mo máa lọ prepare favorite dish nǹkan tó bá fẹ́. Just name it. I'm here for you. Ooh, na 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 na. Some boys team, don't doubt me. Yeah. Brother, ko sasiko. Asiko do danikan. Sister, ko sasiko. Money ko mushalashe. Brother, ko sasiko. Asiko do danikan. Sister, ko sasiko. Money ko mushalashe. Ori mi tetela. Ele dani tetela. Ṣé wàá pa? Ṣé kò ṣe pé gbogbo fàájì ti lọ lẹ́yìn? Ìyàwó wa rí rẹ̀. Honorable, wọ́n ní àwọn onílé wa, wọ́n ní so many places láti lọ, so wọ́n ní kí wọ́n represent àwọn, but unfortunately èmi náà ní lè dúró púpọ̀. Yeah, I'm sorry because èmi náà náwọn bí tí mo fẹ́ lọ, so wọ́n ní kí n fún ẹni tó kí n ní. Thank you, Thank you, Mom. Kí tó máa lọ, mo fẹ́ gbà yín níyànjú kékeré kan. Gbogbo wa la rí bí iṣẹ́ takuntakun bó ṣe gbé Mr. Bọ́lájí. I mean, àwọn olóyìnbó sọ pé whatever is worth doing at all is worth doing well. So, I will implore you all to be diligent. Thank you, man. Be punctual. Ẹnẹ́mi téèyàn fi ń gba nǹkan mọ́ra. Àwọn Yorùbá bọ́ ẹ má bínú pé mò ń pòwe o. Wọ́n lẹ́ni tí ò bá ṣe bí aláàrú lóyìnbó, kò lè ṣe bí adégbòrò lọ́jà ọba. Thank you. So mo fẹ́ kẹ́yìn náà kẹ́ múra sí ṣé ó wù mí kí ìkọ̀kan nínú yín kẹ́dẹ́bi tí Mr. Bọ́lájí dé lágbára Ọlọ́run ẹ dẹ̀ máa débẹ̀ ẹ máa jùlọ. Mr. Bọ́lájí lágbára Ọlọ́run Ọlọ́run ò ní fi lè ṣàṣemọ. Ẹ̀yin náà máa ga ẹ máa nílé iṣẹ́ tí ẹ wá ní ìsìn ọkọ mi kú. Okay guys, I got to run. Thank you, ma. Oh no. Okay. Thank you, ma. Thank you. Okay, ma. Ẹ ṣé gan ma. Wow. This is so beautiful. But Ó fàájì wà ó kọ́ nínú pọ̀ rẹpẹtẹ ó pọ̀ mọ́. Human being, we making money differently. I say human being, ọjọ́ kú lọ́jọ́ sí mi. Today na my payday, mo ṣiṣẹ́ mo rere. Thank God it's Friday, kájàyé gbàgbé òṣì. When you see me coming, make way. Make way. Things everywhere I go.
cause my God he know the limit. I don't go. Oh, be a don't go. He's a tilo. For money, he's a tilo. Without my daddy money, he's a tilo. As my baby money, he's a tilo. Baby. How are you? I'm fine. You want to miss them be like uncle? No. Surely, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wàájì ṣì ń lọ nínú hall ńbẹ̀ and everybody wọ́n kàn wọlé wá, she understand. Meanwhile, ìyàwó mi ṣe wà nsàlẹ̀. Ọ̀gá o. Àwa ti wá di ẹni tẹ́lẹ̀ máa hide báyìí ńsìn. No, mi ò hide. Ó kò jẹ́ wípé ṣó mọ̀ pé ibi tí ìyàwó mi bá wà, mi ò lè sọ pé kò wà ńbẹ̀. Well, tó bá fẹ́ sọ pé ó fẹ́ wà ńbẹ̀, then wọ́n láti ṣe bẹ́ẹ̀ ni pé mi àti ọmọ ra rí nìyẹn. Àti pé kí ni kò tó fẹ́ wá ṣe nsàlẹ̀ gan. You don't need it. Possibly kó wà nínú yàrá bí kó máa jẹ nǹkan tó wọ̀n ẹ́. Nǹkan tó fẹ́ mu, wọ́n á gbé wá fún ẹ. Nǹkan tó bá tún fẹ́ jẹ, wọ́n á gbé wá fún ẹ. Èmi ò jẹ nǹkan kan. Ìwọ gangan ni mo fẹ́ jẹ. Ẹkùn. Èmi gangan ló fẹ́ jẹ. Wàá jẹ mí táyà lálẹ́ yìí. Meanwhile, ibi náà ni mo ṣe máa sùn. But máa padà lọ sí sàlẹ̀ ńsìn. Máa lọ discharge ìyàwó mi. So máa padà wá. Àwa bẹ̀rẹ̀ gbogbo eré. Okay. Ṣó ti gbọ́? Okay, I'll be expecting you. Thank you, sir. All right. Fàájì náà ṣe sálẹ̀. Ó lágbára. Ọlájí. Báwo ni o? Fine, sir. Jókòó. Yes, sir. Ṣé wà okay? I'm fine, sir. Good. Well, kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ náà ti gòkè àgbà ni. Ẹ ṣé gan, mo dúpẹ́ ni. Ọlọ́run á parí iṣẹ́ sí yín náà. God bless you. Ẹ ṣé gan, sir. Now, ṣé rántí mo máa ń sọ wípé ẹni tó bá rúre ló ń láti sọ rè. Ń rè o. This is what you enjoy. Ipò gbọ́ràn. Ọkọ àwọn ẹlòmíì wà jẹ́ kí wọ́n gbọ́ràn wọ́n lè débi tó dé yìí. So mi wà nífẹ̀ẹ́ kó fojú pé ìwọ náà ti dèèyàn gíga kó máa fi wo rẹ o. Òun láti máa tọ́jú gbogbo àwọn tó wà nísàlẹ̀ tó bá lọ́nà. Because there are so many people tó lè wà níbi tó wà yẹn o. Bẹ̀tẹ̀ òyìnbó wá ń sọ wípé to lead is to serve. Tó bá ti wà wájú, wà á máa serve àwọn tó kù náà ni. Wọ́n lè jẹ́ gbáyé ni o. Nítorí tó bá yẹ gẹ̀rẹ̀ tó ń bọ̀ sálẹ̀, gbogbo ọlọ́ máa bá lọ́nà wá dẹ̀ wọ́n ara yí ara báyìí. Wà á tètè dé sálẹ̀ ju bó ṣe dókè lọ. Bó ṣe rí nìyẹn. Gbogbo wàtá náà kú kékeré náà là ń gbá là ń jẹ ọ̀rọ̀ ìsìn. Ṣé wàá pa? Ẹ kú jókòó. Ẹ ṣé gan ni. So, mo ní kí wá béèrè pé kí lẹ máa jẹ. Mo wà okay báyìí ma. Mi ò tijú sá, mo kọ̀ wá okay pẹ̀lú mi ni. Mo ò lè tijú bí báyìí. Fried rice wà, jollof rice wà, coconut rice dẹ̀ wà, ìwọ lẹ fẹ́ ń bẹ̀. Rárá sá, mi ò jẹyán sá. Èmi ò lè gúnyán. Ẹ ọkọ ló máa gún náà. Àfihàn. So. Ìyẹn náà wà okay ma. Ìwọ ń bẹ̀ mí, nǹkan mẹ́ta mo sọ, ẹ mú ẹyọ kan. Fried rice yẹn ma, ẹ ṣé. Apart from iyán yẹn, fried rice yẹn wà okay. So fried rice wà okay, right? Ó wà okay ma. Okay, kí lẹ máa mú ṣe. No, mo wà okay pẹ̀lú mi yìí. Omi. Lè mú mi nìkan lè wà. Ẹ má worry, I'll get you your wine. Ìwọ lọ tíjú. Wo ilé nílé ẹ o. Bí tá a promote ẹ sínsìn, o ti kúrò ní ordinary staff. Ìwọ ló ní company ni. That's how you take it pé company mi. So that kó lè gbòòrò. Tó bá ti dé bí àfúnmi report lóòrèkóòrè. Mo wà lé mi sí ilé madam ọbí tí mo wà. Okay, sir. And omi tó mú yóò lè wọ́kù.
It work because level that white champagne ni. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan. God bless you sir. Mo really appreciate sir. Well, nífẹ̀ẹ́ mi jẹ́ kí n sáré ṣègò méjì mi báyìí káwá máa lọ. God, I mean, kò possible sir. Why tẹ́ fi ṣe báyìí fún mi ní ìrọ̀lẹ́? Time ti lọ now, ẹ jọ̀ọ́ sir. Mo ní ọkọ nílé. A dẹ̀ tún máa dúró dè mí, please. Èmi náà láya ńlé, bó ṣe lọ́kọ nílé èmi náà láya ńlé. Sórí téèyàn bá ń ṣiṣẹ́, téèyàn bá máa ṣe àwọn fàájì kéékèèké báyìí, èèyàn ò ní pẹ́ lọ sọ́run. We need it. Kò yẹ. Ọkọ mi á ti máa sọ̀rọ̀, ọkọ mi máa oh my God, time ti lọ ẹ jọ̀ọ́ sir, mo bẹ̀ yín torí Ọlọ́run ni. Nífẹ̀ẹ́ mi. Sórí tí ọkùnrin bá ti come on relax. Sórí tí ọkùnrin bá ti ń ṣe bí mo ṣe ń ṣe ó yẹ kó ti mọ nǹkan tó wà nínú ẹ ó yẹ kó ti mọ nǹkan tó fẹ́ ṣe. Mi ò understand nǹkan tẹ́ ń bá mi sọ. Nífẹ̀ẹ́ mi, stop acting like a kid. You're not a kid. Okay, nítorí pé mo máa ń bẹ̀ pé kẹ́ fún mi ní ride. Òun lẹ ṣe ń fi ìlọkulọ, lẹ ṣe fi ń lọ mí àbí? No, it's because I have feelings for you, that's all. Okay, let me get this straight to you. Never cheated on him, and I will never. I promise myself I will never do that. Get that straight. Am I somehow? Am I can bínú sí yín o? Nífẹ̀mí. Please. Can you get the last time I'm sorry? Nífẹ̀mí, ọjọ́ kan lèèyàn máa ń bẹ̀rẹ̀ nǹkan ayé ń ṣe rẹ̀, kò sí nǹkan kan tó bá. Táyé bá ń ṣe rẹ̀ ayé nìyẹn. Èmi ò kí ń ṣayé, okay? Ẹ má bínú, with due respect. Thank you so much. Ẹ má bínú. Okay, no, excuse me. You're rubbish one here. Abẹ́ máa gbọ́rọ̀. Nífẹ̀mí. Honorable. Baba. Ẹ̀lẹ́, mo ń gbọ́ ẹ o. Na ọmọ mi tí mo sọ fún yín, Bọ́lájí, mo ní tí mo ní mọ̀wọ́ wẹ̀ láti gbé sípò gíga, òun lolùdarí iléeṣẹ́ ìsìn, olóṣojú mi káàkiri àgbáyé, ó ní pẹ̀kẹ́ bá mi dé òun ẹ̀ sọ́dọ̀kùnrin. Pẹ̀lẹ́ o. Ẹ ǹlẹ́ sà. Elédùmarè ó fún wa ṣe. Àmín sà. A bẹ àwọn tó láyé a bẹ tí ọ kọ́ mọ́ ọ lọ́rí kó sì máa bọ̀ rí kí wàhálà má dé bá ọ. Àmín àmín. Ọ̀gá rẹ ti ròyìn rẹ èèyàn sì tó gba ipò àkọ́kọ́ níbi iléeṣẹ́ ajẹ́pọ̀ ṣe dáadáa ni ojú ò wà ní tí ọ. Àmín sà àmín. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọmọ àlọ́rí ọmọ bọ̀ rí. Àmín sà. Gbogbo bí tó bá gbé lọ́mọ gba ìwálé ni bí eégún bá pégun tó bá pé gba ológbòjò ń bàbá wọn. Èyí tó wá ló fẹ́ rìnrìn àjò yìí náà láti lọ ṣojú iléeṣẹ́ ojú òní tiẹ̀ o. Àwọn tó láyé wá yọ́nú sí ẹ. Contract tàbí ìwé lẹ́lẹ́ fẹ́ ṣe ń bẹ̀. No, àwọn contract kan wà tó yẹ kó gbà wọ́n á dẹ̀ ṣe àwọn meeting kan. Contract yóò rí gbà àgbà ń ta lò fún ọ ìwọ lọ fẹ́ lọ ṣojú wọn lọ́hùn ọ sì rẹ́rọ̀ ọ̀hún gbé wálé láṣẹ Elédùmarè. Honorable ìwọ náà ẹ ṣèyàn lásán ẹni tá a gbọ́dọ̀ fi ṣeré ni ọ torí ìwọ kì í wò ó wípé bóyá kìrìsìtẹ́nì nìkan lèyí àbí mùsùlùmí nìkan lèyí bá a bá sọ fún ọgbà mí gan pé ó yẹ kó o bọ̀ ògùn kó o tó rìnrìn àjò ọ èyí kọ̀ sí wa lẹ́nu èló lónà wa lọ́ọ́ fi ṣe o sì ń dùn wá nínú iléeṣẹ́ rẹ̀ ò mà ní dojúrò ọ ní relẹ̀ láṣẹ Èdùmàrè kò sí láburú pẹ̀lẹ́ ìgbà ní rìnrìn àjò yìí. Ìgbà ló wà lọ ẹ. Ọ̀la ni. Àárọ̀ la lọ́ọ́ jìlá rí kákọ́ bẹ̀rẹ̀ níbi kékeré kan náà tí n bá ti ń lọ sìn ọ́ tẹ̀lé mi wọ́n fún ní kankan náà ọkọ̀ tó bá wá dalẹ̀ ọ padà wá rí mi jẹ́ kí n yanjú ọ̀rọ̀ pẹ̀lú Honorable náà. Sir, kí n tó máa lọ ṣé mo lè rí madam sir? Kí ló dé? Actually, mo fẹ́ wish wọn ní happy birthday in advance ni. Okay. Ọ̀rọ̀ àti ẹni ìmúra gan pọ̀. My dear. Honorable, ṣe ti mọ oúnjẹ tí mo máa ń jẹ lọ́jọ́. Ọgọ́ ní kọ́yọ́ yín kéré. Mo ní kí happy birthday in advance ni o. Ó fẹ́ kí wa. Okay.
Yeah, mo mọ̀ pé ọ̀la ni birthday and èmi ò ní lè attend. She understand. So nǹkan tó ṣẹlẹ̀ ni wípé I have a little gift for you. From me to you. This is a token. Wow! Oh my God. Oh, thank you, thank you. Oh, ẹ má bínú. Ó kéré bọ̀ mo fẹ́ kí n bá manage. Honorable, bó ti ròyìn ọmọ yìí mo ṣe bá. Ó gbìyànjú. Bí èèyàn bá tilẹ̀ lè mọ ẹ̀tọ́, inú mi máa ń dùn sọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni. Bí èèyàn bá ṣoore fọ́bọ bí ìgbà tí èèyàn kàn fi ra rẹ̀ wọ́lẹ̀ ni. Ewúrẹ́ tẹ́ ń wò wọn ò gbèso, bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ kan kò gbẹ ẹ̀wà. Oore tẹ́ bá fẹ́ ṣe fọ́bọ tẹ́ bá fẹ́ kó yílẹ̀ ẹlẹ́rìí mọ́ gẹ̀dẹ̀kẹ́ bu fọ́bọ. Àmọ́ eléyìí òjò ọlọ́run kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó fẹ̀mí ìmoore hàn. Èyí ni wípé ẹni tá a gbọ́dọ̀ dàpọ̀ mọ́tọ́ ni lójú òfin ní tì ọ́. Ọ̀pẹ, ọ̀gbò, ọ̀tọ̀, ọmọ ọlọ́rẹ́ mọ́ bọ̀rẹ́. Wo. Ilé tí mo ṣe náà, mo mọ̀ pé kò ṣẹ̀yìn ìyàwó wọn. So mo kàn ní kí n fi yẹn appreciate nǹkan tẹ́ ń ṣe níma. Ọjọ́ ẹ̀ ti mọ wọ́wọ́ ẹ̀. Honorable, jẹ́ ń lọ rè dọ́mọ yìí lóhùn. Ṣé iṣu ló wà lórí náà ni àbí? Wọ́n jiyàn ọ̀rọ̀ pé òun ò lápá kọ́ ọlọ́rẹ̀ háyà ọmọ ọ̀dọ̀ bíi 4-5. Ǹlẹ́. Òkùnkùn bákùn kò pé kó ní. Mo mọ̀nú mi ò máa ń lọ lẹ́gà ọ́. Ṣínà ìràwọ̀ àìgbọ̀bẹ̀lẹ̀ yé. Ó lè yọ ọ̀dà, ó lè yọ kóńkó. Magun o. Ilẹ̀ tí yóò tójú ẹni sún ibẹ̀ ó ṣòro mi o. Ẹni àmọ́ ní àná ó lè padà hùwà mi gbọ́dọ̀ ńlá o. Káfúrà ni àgbáyé lé wọn lọ, wọ́n lè padà tó by this time, after 9, kọ́mọlúwàbí máa ti wọlé ní táìmù yìí. A married woman. So gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ọmọbìnrin láti jọjọ́ ẹ̀ kò ní túmọ̀ sí. Okay. Okay. I'm waiting. I'm waiting for her normal excuses. Maduro. Ooh, na 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 na. Sun boys team, don't doubt me. Yeah. Brother, go sasiko. Asiko do danikan. Sister, go sasiko. Money, go mushagashe. Brother, go sasiko. Asiko do danikan. Sister, go sasiko. Money, go mushagashe. Ori mi tetela. Eleta mi tetela. Ori mi tetela. Jakingi jadeshe. Ori mi tetela. Eleta mi tetela. Ori mi jakingi jadeshe. Every day when I wake up, it's always cool and sunny. I never doubt myself, 'cause my Baby! Baby! O ti mọ kankan. O mọ anything. Wà pẹ́ ń bẹ̀. Tó bá yà wà padà síbi tó ti ń bọ̀. Idiot. Oh my God. Gbé. Pick it up now. Ní gbé. Wọ idiot òṣì. Nonsense. I want y'all for that on the shop up. I don't get money, I did red all up. Enemies they come and they lock up. Papa God, I want to come up. Shall I my time to ride up? Mommy knows she'll be caught soon. Hi guys, how you doing? Hi boo boo, hi baby.
Hello, sister mi. Báwo ni? Àlàáfíà lọ. Jọ mú pé nọ́mbà mọ́ mi látara wọn pick kí ló dé? Wọ́n wà nínú bedroom. Yóò ti sùn. Bá mi gbé fún ọjọ́. Okay, ẹ jẹ́ kí n bá yín lọ check wọn. Wọ́n ti sùn. Inú ni mò ń wá bọ̀. Ta ló ń bẹ sọ̀rọ̀? Sister mi ló ń pè mí láwọn fẹ́ bá yín sọ̀rọ̀. Mo rí miss call ẹ̀ náà sí. Ó yá, ẹ kúkú bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. Ó ń kọ́. Hello, kí ló ṣẹlẹ̀? Mo délé látàárọ̀ ni mo gbá gate títí Bọ́lájí ò ṣílẹ̀kùn fún mi mà. Ó ti géètì mọ̀ ìkẹ́. Ṣé ẹ jà ni? Mo pe nọ́mbà títí náà kò pick ẹ̀ ni. Níbo ni wọ́n lọ? Traffic ló mú mi sọ́nà. Mo pẹ́ níbi iṣẹ́ right but traffic ọ̀nà yẹn tún wá pọ̀ sí. Níwò ilẹ̀ náà ti ṣúrù wọ̀ náà. Nǹkan tó yẹ kí n pẹ́ nìyẹn. Màá bẹ̀ pé jẹ́ kí n pè tó bá ti gbá aago mi. Ìwọ ṣáàdùn síbẹ̀. Ọ̀dà mà. Ìbúrò kí lè báyìí lálẹ́ nítorí Ọlọ́run. Ìbúrò kí lè báyìí. Kò ṣáà sí nǹkan kan ṣá. Inú àtẹ̀gbọ́n òun pé. Ọmọ yìí ti lọ fẹjọ́ mi sùn yẹ. Ó ti pè mọ́mì ẹ̀ ní wọ́n ṣe ń pè mí yàn. Mi ò ní gbé. Mi ò ní píkẹ̀. Ó tún ríǹgì náà kò tún gbé. For the third time. Ó dà kí bọ̀dá ìfẹ́ kun àbùkù. Tí wọ́n bá ti gbé kọ́ sìstá mi, ṣé kò yẹ kó gbé kọ́ tẹ̀yìn náà ni? Lẹ́nu ìjókòó ara ẹ̀ jẹ́. Ń tẹ́gbọ́n ẹ̀ náà ṣe ó dáa. Ó ti pẹ́ jù kó tó wọlé. Kí ló ń wá ń tà láago 10? Màámi ẹ má sọ bẹ́ẹ̀. Tó bá fẹ́ manage situation yìí dáadáa, bóyá kó get car fún un. Tó bá dẹ̀ mọ̀ pé àwọn ò fẹ́ kó ṣiṣẹ́, bóyá ó kó open business or kó sọ wọ́n di full housewife. Torí tí ẹ bá rí traffic tí èmi gan face lẹ́nìí kí n tó padà wá sí inú ilé yìí. Ẹ wo ojú tèmi gan rí tó. Ọlọ́run, kí ni mo wá fẹ́ ṣe báyìí? Ẹ wo advice ẹ kan tèmi tún máa fún yín ni wípé ẹ ní láti pe bọ̀dá Bọ́lájí mọ́ o. Ẹ ra pé sista mi kẹ́dẹ̀ jẹ́ kó yé wọn pé kó find nearby hotel kan kó rárá sùn tó bá dẹ̀ ti dọ̀la ẹ máa sort gbogbo ẹ̀. Hòtẹ́ẹ̀lì yẹn ò dáa. Wọ́n tún gbọ́ pé ó tún lọ sí hòtẹ́ẹ̀lì. Ó bẹ́tà kó kúkú máa bọ̀ níbí báyìí. Fine. Kí n pé kó máa bọ̀ níbí. Kò sí wàhálà. Hello ma. Ọmọ tó ṣẹlẹ̀. Ṣé kò ṣí náà? Torí mò ń pè kó gbágo. Kí ni máa ṣe báyìí sí? Má bọ̀ níbí, kílẹ̀ tó ṣújú, má bọ̀ lọ́dọ̀ mi. Ìwé tí Bọ́lájí fi sílẹ̀ fún mi lálẹ́ yìí. Má bọ̀ lọ́dọ̀ mi, má sunkún kankan. Ìwọ ṣáà máa bọ̀. Àmọ́ bá ṣe máa yanjú ẹ̀. Mummy, time ti lọ, aago ti lọ ma. Àbí ìgbà tí ò gbágo ń sìn, kí la fẹ́ ṣe? Mi ṣáà nínú dúró síta kò sùn síta gbangba. Bọ́ mo fẹ́ rí mọ́tò lálẹ́ báyìí. Ó dá máa ifá ìwé mi dọ́dọ̀ yín ma. Ó dá tètè máa bọ̀, má pè jọ̀wọ́ má jẹ́ kílẹ̀ ṣojú ọkọ mi. Bí wẹ́ẹ̀ ní bàdà ẹ jẹ́ ká wí ọ́. Ìwẹ́ ní ní yọ̀ọ̀dà ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkí gbẹ́ òkùnkùn bákùn kò pé kó nínú màmọ́ ọ̀nù béèyàn bá ń jọ lẹ́ẹ̀dá ọ wọn kì í dalẹ̀ àìgbọ́rẹ́ níyẹ ó lè yọ̀ọ̀dà. Sir. How are you? Fine. Jókòó. Ẹ má bínú sáà tó mú pẹ́. No, it's okay. Mo kí ló rí tó fi ṣe tó ṣe fún ìyàwó ẹ? Actually, sir, I'm very sorry, sir. But nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí ìyàwó mi. Ó ti ń rí mi bí òmùgọ̀.
ó ti ń rí mi bí ẹni tí ò mọ nǹkan tó ń ṣe. Yes, because mi ò lè sọ ìgbà tí mo ti ń sọ fún mi pé ó máa ń pẹ́ kó tó wọnú ilé. A lọ síbi iṣẹ́ láàárọ̀, a máa wọlé ní aago 8 àbọ̀, aago 9 àbọ̀. After all, ṣebí mi náà ṣiṣẹ́ sà. Mo dẹ̀ mọ yago tí mo wọ̀, ṣe mo yago tí mo ń close. Mo dẹ̀ ní àwọn obìnrin tá a jọ ń ṣiṣẹ́, mo mọ yago tí wọ́n ń close. Mi ò gbọ́ any complaint kankan láti ọ̀dọ̀ ọkọ wọn rí. But I've been telling my wife wípé ó ti ń pẹ́ jù wọlé, kò gbọ́ràn sí mi lẹ́nu. Ṣé wá rí èyí tó ṣe ní àná yìí tí ó jẹ́ kí n bínú, tó jẹ́ kí n wà tí mo wù lánàá yìí sà? Òun ni pé ìyàwó mi kó inú ilé mi ní àárọ̀ 7:30. Ó wọnú ilé padà ní 10:30 alẹ́. It was 10:25 ni mo tó lọ ti géètì. Ìyàwó mi ò wọlé. So it's like bẹ́ẹ̀ ni pé mi ò táṣẹ inú ilé mi pa. So reason tí mo ṣe wà ní ẹ̀ sà. O ti gate mo mọ́ta. O dẹ̀ tí sùn. That is rubbish. Báwo ṣe máa treat ìyàwó bẹ́ẹ̀? O mọ̀ pé o ti di executive. Mo pín sí bó bá ṣe run family ẹ̀ ló ṣe máa run nílé iṣẹ́. As a matter of fact, tó bá lè run family ẹ̀ dáadáa, ò ní lè run ilé iṣẹ́ dáadáa o. That's the truth. Ìyàwó ẹ pẹ́ ló wá di mọ́ta ló sùn síta. Tí wọ́n gan ò tí ì sùn tó dẹ̀ gbọ́ fún ó dẹ̀ mọ̀ fún wa nílé. That is nonsense. Ara nǹkan tá a dẹ̀ máa ń wò náà nìyẹn. You have to manage both very well. Ìwọ mọ̀ pé tí wọ́n bá gbé sí pépà bẹ́ẹ̀ lójijì, wọ́n á kàn sọ pé lágbájá executive ilé iṣẹ́ kan báyìí o, ó nu ìyàwó ẹ̀ ó ti mọ́ta. You don't do that. You don't do that. And then tí wọ́n pé wọ́n ló jẹ́ bí gbogbo ọ̀rọ̀ yìí. Gbogbo ohun tí ìyàwó ẹ̀ bá ṣe, gbogbo ohun tí ìyàwó ẹ̀ bá dà láyé ìwọ ni o. Torí ìwọ ló yẹ kó o kọ́ bó ṣe fẹ́ ló ṣe máa train ẹ̀. But obviously o ti rà pé o ṣe láti bẹ̀rẹ̀, o train ẹ̀ dáadáa láti bẹ̀rẹ̀. Kí ni kí ló àwọn máa ṣe? Ìyàwó mi bó ṣe ń lọ Italy ló lọ Britain, agbábẹ̀dẹ̀ France, a lọ sí Qatar, Abu Dhabi gbogbo ẹ̀. Kí ni wọ́n fẹ́ kí n ṣe? Tí plane bá dé lóru gan, wà ní ṣí gate. No, ìwọ ni. You see, màmá ìyàwó ẹ̀ ó tún wá pè ẹ́, ò tún dáhùn. Ṣé ìwọ ọmọbìnrin ni? Obviously, o tí ọmọbìnrin o. Wọ́n bá tiẹ̀ jẹ́. Wọ́n máa dẹ̀ ẹ́ lágbónú báyìí ni. Wàá sì dára yẹn lóhùn ní tó fẹ́ ṣe owó àánú ẹ̀. You understand? Wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́. Obìnrin, wọ́n á rò pé gbogbo owó ẹ̀ wọ́n á gé apá ẹ̀ méjèèjì wá. Don't do that o. Tó ti yẹ ní tó fẹ́ ṣe owó àánú ẹ̀. Mama you have to ṣe bí ọkùnrin náà. Ọmọ ìyá ọdún tààrà ti wà nínú ètò yìí. Tí nǹkan kò dẹ̀ go wrong. That's okay. That's okay. Can I leave, sir? You can go. Ndí mo pè é fún náà nìyẹn. Ẹ ṣé gan, sir. Yes. Bọ́lájí. Bá mi send the report last quarter ẹ̀. Kò send ẹ̀ sí mi lórí mail. Mo fẹ́ yẹ̀ wò. Okay? All right. Yeah. Please, let's meet by 10 a.m. tomorrow. Thanks much. Ta ló ní nọ́mbà yìí? So ọmọbìnrin yìí ṣẹ̀ṣẹ̀ náà. Oh my God. Oh my God.
máa jẹ́wọ́ ara mi fún ẹ. Ó gbọ́dọ̀ máa ṣe trust o. Bọ́lájí sùúrù ní ọ́fíìsì lóòótọ́ ìran afẹ́ lóbìnrin kì í fojú re wo ni àmọ́ ìwọ má bá wọn sáré wípé bọ́ ọba ọpá bọ́ ọba òbú lẹ́sẹ̀ ara rẹ ni kó o múra sí ọgbọ́n mi bí kankan ò bá ti ṣe ọ máa jẹ́rí wọn ni ìwọ fi wọ́n sílẹ̀ bọ́ bá wá rí nìkan tí bá wá rìn jẹ́ kó bára rẹ̀ má jẹ́ kó bá wọ sọ̀rọ̀ mi yé gbẹ́rẹ́ tí mo sí fún ọ̀hún yóò ṣàbùlé ọ lórí. Àmì o, ẹ ṣé sà. Gbogbo tí mo ti pọ̀ kó mọ́ ọ lò kò séwu sọ̀rọ̀ mi yé ìwọ ṣáà máa sáré kọ́ ọ làkọsì jẹ́ èèyàn kọ́wọ́ wọn má ka ọ ìyẹn lèmi máa bọ́ ọ dùn sọ̀rọ̀ mi yé má bọ́ ọ sáré kéré o àìlépa obìnrin tó bá òun tó yẹ kọ́ ọ ṣe náà ni pé kó o múra sí rẹ sọ̀rọ̀ mi yé bọ́ bá tún yàtọ̀ bá tún padà bá tún sí ohun gbẹ́rẹ́ kan má dàrí kan wọ́n ń pè é sọ̀rọ̀ mi yé pẹ̀lẹ́. Yorùbá ní ọbẹ̀ tó dùn owó ló pa gbogbo ẹ̀ náà jù báyìí lọ ṣe rí pé owó tí mo sọ fún yín yẹn kò pọ̀ rárá ìtorí ẹ̀ mo ṣe ń tẹ̀ tún wò pé ó yẹ kí n tún lè sọ gẹ́gẹ́ bí nǹkan sí ẹ̀ ṣáàmọ̀. bẹ́ẹ̀ ṣe sẹ́ǹdì ilẹ̀ yẹn sí mi lórí íńtánẹ́ẹ̀tì bó ṣe wà gangan bẹ́ẹ̀ náà ni mo ṣe bá so mi wà disappointed rárá. But nǹkan tó ń yà mí lẹ́nu ni wípé irú ilẹ̀ báyìí tó dá dúró tílé ti wà lọ́tún tó ti wà lọ́sì ṣé kò kí n ṣe wípé bóyá èèyàn kan ti rà á tẹ́lẹ̀ tí àwọn kan fẹ́ dọ́gbọ́n ta because ọ̀rọ̀ àwọn ọmọ onílẹ̀ mi ò kí ń láìkẹ́ wá láwọn máa ń pọ̀. àǹtí ṣẹ́rí èmi ò lè ṣe nǹkan tó jọ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo mi corporate agent ni mí ṣó ti yẹn ilẹ̀ tẹ́ ń wò yìí èèyàn kan ló rà ẹni yẹn ti kú àwọn ìyàwó mẹ́ta yẹn ló wà wò láàrin àwọn pé káwọn tà so àwọn lọ gbé iṣẹ́ yẹn fẹ́ mi kò ní pé bí mo kàn dọ̀wọ́ kan wú láti ibì kan ṣó ti yẹn so owó yẹn jẹ́ nìyẹn gbogbo findings ẹ wá ṣe lórí ẹ ẹ lè lọ sí Ministry of Land and Survey kẹ́ lọ confirm everything ṣó ti yẹn so kò sí problem ẹ fọkàn yín balẹ̀. kò sí wàhálà kò sí problem. ẹ ṣùọ ẹ jọ lóòótọ́ mo mọ̀ yín dáadáa àmọ́ ẹ má yẹ kó mi tẹ̀yìn wọ̀gbí lẹ́nu o ẹ má yẹ kí n jẹ̀bi lọ́dọ̀ rẹ mẹ́jọ nítorí Ọlọ́run. orí ò lè tẹ̀yìn wọ̀gbí lẹ́nu ẹ ṣàfọkàn yín balẹ̀ ṣó ti yẹn àwọn ọmọ onílẹ̀ tó jẹ́ ọmọ onílẹ̀ kankan tó yẹ pé bàbá wọn ló ta ilẹ̀ fún ẹ tó rà ọmọ nípa ilẹ̀ ẹ̀pọ̀ fẹ́ tún ta baálẹ̀ ó mọ̀ nípa ẹ̀ ṣé ní gbogbo owó tí mo ń darúkọ fún yín pé àfẹ́gbà yẹn náà àwọn ọlọ́ọ̀ni èyí tí mo ní ká ẹ bá mi fi sórí ẹ̀yẹn gbogbo ló fẹ́ jẹ́ àjẹmọ́nú tiwa. ẹ wò tẹ̀sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ yìí tẹ̀sí gbẹ́lẹ̀gùn àti ẹ̀yìn sọ́tán àti ẹ̀yìn mẹ́nubà yẹn náà ẹ tún sọ pé ká tún fi kankan lé. but despite the fact that ẹ má ṣe fún wa ẹ mọ̀ pé lóòótọ́ kò ń ṣe corner piece àdèsírí nǹkan tẹ̀ fún wa àdè láìkì gbọ̀ngàn ṣe pé tó bá dọ̀la ká tó wá máa. gbọ́ pé kinní kan èèyàn kan ló ní àwọn èèyàn kan náà ti gbà. ẹni pé gbogbo ìgbà gan kò sí nǹkan tó fẹ́ ṣe mo rẹpẹtẹ kan mọ́ gbogbo ẹ ti develop ṣé ọdún tán. ó máa dédé dilé ní sókè a ní ṣe nǹkan ẹ dé nìyẹn kẹfì má fi yọjọ. ṣé. nǹkan tèmi tún wá fẹ́ sọ fún yín ni wípé ṣẹ́rí mẹ́sì tí ẹ send sí mi ní alẹ́ àná yẹn mi ò ní fẹ́ kẹ́ tún máa send rẹ̀ sí mi mọ́ any tẹ́ bá fẹ́ bá mi discuss ẹ discuss ẹ pẹ̀lú ọ̀rẹ́ mi tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ send sí mi ẹ̀yin ẹ send ó máa sọ fún mi because ẹ̀yin ọkùnrin bẹ́ ṣe wà yìí ẹ jowú gan o sorry to say yes ẹ jowú gan and mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa da àárín mi pẹ̀lú ọkọ mi rú no matter what because kíní tí à ń sọ yìí náà mo fẹ́ fi ṣe surprise fún ni mo fẹ́ kí o gbẹ ready kí everything ti settle down kó tó mọ̀ nípa ẹ ti gbọ́. lóòótọ́ ni ẹ rí sọ àwọn ọkùnrin ara wa máa ń gbóná gan-an ẹ má bínú mi ò mọ̀ bọ̀bẹ́ sọ́yìn sì máa ṣàtúnṣe ṣé ti yé ṣe but ẹ kì í ṣe professional ilé ò lè lálẹ́ wú mi báyìí ṣé ti yé yìí. àwọn onílẹ̀ yìí ẹ wo ẹ̀yin lẹ́ ń jẹ́wọ́ sí i o. ọ̀rẹ́ ó ní jàre ó ga jù. ṣé Àbújá náà ló dẹ ìwà yìí. bò mú wa wà yìí ṣàbùjá kọ́ mu wà yìí. ṣe ìbéèrè ni ṣàbùjá kọ́ mu wà yìí. Àbújá ni Àbújá.
Abuja ni. EJ. Ọ̀gá. Anyway, èmi kàn wò pé kó padà sílé. Nítorí wípé níjẹrin tí mo wá síbẹ̀ yẹn, oríṣiríṣi ọmọ ló ń gbé. Mo wà ń bẹ̀ ń jẹrin. Mo bá Tọ́pẹ́ Aláyà. Tí àbàgẹ̀ ga báyìí. Ìjẹta ìwọ fúnra rẹ̀ sọ fún mi pé Mọ́túndé lẹ̀pa ó wà lọ́dọ̀ ẹ̀. So méjì yẹn ni mo gbọ́. Àwọn tíjọ́ mẹ́ta mẹ́rin tó ti kọjá. Tí wọ́n gbé different ọmọ náà ló kàn ń pààrọ̀. Èmi. Jẹ́ kí n bẹ́ẹ̀ sódodo ọ̀rọ̀. Má parẹ́. Tó bá jẹ́ misunderstanding tó wà láàrin wa àti ìyàwó ẹ̀ ni, tó bá padà délé jẹ́ kó realize mistake ẹ̀. Á tender apology á bẹ̀ ẹ̀ náà. Ọ̀rẹ́ kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Mo kò try láti fúnra mi nísinmi níbi tí mo wà yẹn. Ó yẹ kó yé now. It's true. Now mo ti wá satisfy ara mi nsìn. I'm ready to go back home. Okay? Èní ló pé ijọ́ keje 7th day tí mo ti lò ń ta. Ọ̀dà ló máa pé ijọ́ kẹjọ tó bá ti di àárọ̀ la. Wàá ṣe favour kan fún mi. Wàá gbé mi lọ sílé. Ṣé o mọ̀ pé mo sọ fún ìyá yìí wípé mo lọ sí Abuja ni? Mi ì dẹ̀ gbé mọ́tò dání. Wàá fi mọ́tò wàá fi gbé mi délé. Okay, kó túmọ̀ sí pé mi gan ni mo wá gbé ẹ ní airport. Ó gẹ̀ẹ́tì ẹ̀. Ṣùgbọ́n tíyàwó ẹ bá mọ̀ pé Abuja kan ló wà. Ṣé o mọ̀ pé mi ló máa dojú ìjà kan? Ṣé ìwọ fẹ́ sọ fún mi? Kí n tèmi láti sọ. Kò lè mọ nìyẹn. Ọ̀gbẹ́ni wọn bí kí lo ní ilé jàre tí wọ́n lè dààmú. Jíìnì wà. Jíìnì? Ṣé mi bẹ́ẹ̀ mu jíìnì ni? Ọ̀gbẹ́ni gbé jẹ̀dí jáde fún mi kó jẹ́ mu jẹ̀dí. Jẹ̀dí tó wà ń bí, ó yẹ kó o mọ̀ pé ẹrù wà ń bí. Jẹ̀dí tó wà ń bí, a máa bí. Ó fún lọ́rùn. Ìwọ kẹ̀ ó dá dúró. Mo bọ̀. Ìyá nífẹ̀ẹ́ mi fẹ́ kó ná sùúrù sí o. Gbogbo ilé tó ń ṣe kò lè dọ́mọ yí padà mọ́ náà. Ìyá wa, sorry. Mọ́mì, ẹ pẹ̀lẹ́ mọ́, àmì rírọ̀ ẹ̀ mọ́. Àwọn ti fẹ́ máa lọ, ẹ pẹ̀lẹ́ mọ́. Ẹ ṣe. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Fẹ́ yé mi àtọ́. Woman tí wọ́n jẹ́ neighbor wa, àwọn ni wọ́n bá mi rọ́ọ̀ṣẹ́ lọ sí hospital. Mi ò sí láràndì. Madam, báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Ẹ wò, kò tiẹ̀ yé mi. Ṣebí lálẹ́ àná ni mo wá sọ́dọ̀ wọn. Wọ́n kàn sọ fún mi pé ìsàlẹ̀ ẹnu báyìí ó ń kan àwọn ni. Pé tí bá ti ń bọ̀ láàárọ̀ kí n bá wọn mú òògùn wá. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé nígbà tí mo dé láàárọ̀ yìí, ìdùbúlẹ̀ báyìí ni mo bá wọn tó ti ń pọ fóòmù lẹ́nu. Ṣùgbọ́n nígbà tí máa fọwọ́ kàn wọ́n, ara wọn ti tútù. Mo pe gbogbo àwọn aráalé ni pé kán bá mi gbé wọn tá a fi gbé wọn lọ sí hospital. Àpẹẹrẹ tí mo rí nígbà tí mo lọ wo nífẹ̀ẹ́ mi ní hospital, ó jẹ́ kí n mọ̀ wípé ejò lọ́wọ́ nú. Ẹni tí èbí bá gbé orí ẹni rí, tí wọ́n bá gbé orí ìrókò, ó dá mi lójú pé ò lè rí. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ kíni kan dájú pé ẹni tó pa igúnnugún kò kí ká ọdún o. Ẹni tó dẹ̀ pa àkàlàmàgbò kò kí ká oṣù. Gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú kú nífẹ̀ẹ́ mi, ó máa tẹ̀lé ni. Àbíkẹ́ni yẹn tẹ̀lé. Àbíkẹ́ni yẹn tẹ̀lé ní ẹtí mi tó promise mi ní Samsung next week. Mami, àwọn méjì máa ti kò yọ̀ngàn báyìí. Àwọn méjì ti kò yọ̀ngàn. Olúwa tó yọ sí ìrọ̀mọ́ mi. Ìrọ̀mọ́ mi mọ́. Wọ́n pọ̀ fún lẹ́nu. According to my own perspective, ló jẹ́ wípé heart attack ló ṣe wọ́n. Attack? Ó túmọ̀ sí pé òun nìkan ló wà lẹ́nu yẹn dẹ̀. Ẹgbẹ́ ni wọ́n wà. Actually, ṣe mọ̀, mo ṣe kúrò níbi iṣẹ́ lánàá. Èmi ti ní láti lọ fún assignment kan tí ó yẹ kí n lọ ṣe. So ibẹ̀ lèmi gbà lọ. So I wasn't around.
Ẹ̀wẹ́ síbẹ̀síbẹ̀ a ní tó iye méjì òṣègùn kí la fẹ́ dáná ẹ̀bẹ̀ àkínà bọ́lé. Wẹ́ ó ti ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ aríwú ẹ̀ mọ́. Àmín o. Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ nínú ilé ìmọ̀. Àmín. So kí wá ní arrangement báyìí? Actually, I'm still waiting from the family. I mean our own family. Kí wọ́n lè fún wa ní go ahead lórí nǹkan tá a bá fẹ́ ṣe. Okay. Yeah. Had a good time. Yes, I did. I love it. Oh my God. What happened? So, excuse me? Hey, Kaso. I'll meet you downstairs. I'll meet you. Uncle, okay. Yeah, I'm fine. Kaso. Actually, mo wá ṣe special meeting níbí báyìí ni. Okay. Yes. Ẹni tẹ́rí yẹn ni ara àwọn tí àjọ wá ṣe meeting ni. Uncle ẹjọ́ torí Ọlọ́run. Mi ò fẹ́ kẹ́ sọ nǹkan tẹ́rí bíbá ìfọ́kọ mi. Ẹjọ́ torí Ọlọ́run. Mi ò rí nǹkan kan. Ẹjọ́, I know you saw something. In fact, mi ò mind tẹ́ bá fẹ́ kémi àti yín padà ká lọ ṣe special meeting. Madam, ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣẹ́rí tí n bá sọ pé mi ò rí ẹ̀yin àti ọkùnrin sìn, irọ́ ni mo pa. Tí n bá dẹ̀ sọ pé mi ò mọ nǹkan tẹ́ wá ṣe ń bí, irọ́ ni mo pa fún yín. Yeah, special meeting or whatever. You know what? Èmi ò ní sọ fún ọkọ yín. Trust me. Okay, jẹ́ kí mi àti yín ká. No, madam, can't you get it? Ọmọṣẹ́ ọkọ yín ni mo jẹ́. Ẹ máa gbọ́, wọ́n dẹ̀ dá sí mi, ẹ máa gbọ́. Mi ò lè bá ti ń jẹ́ lọ́dọ̀ ọkọ yín, ẹjọ́ tó lọ. Ṣé rí àwa ṣe business meeting kan ni. Okay, then boardroom wà bí. Mo lè dúró dé yín kẹ́ fi ṣe tán. No, ọkọ yín wọ́n lè débi anytime, any moment from now. So please go. Ẹ má kó bá mi jọ, please. Okay, uncle, ṣé ẹ ṣì ń lo nọ́mbà No, ẹ má wọlé. so I can call you. Ẹ wo ọkọ yín nọ́mbà yẹn. Oh my God, I got to run. Oh my God, uncle. Oh my God. Ẹ̀gbọ́n mi, ẹ kú ìjókòó. Ṣé ẹ bínú? Mo sáré lọ ṣe nǹkan ni. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ kú gbogbo ìgbà. Ẹ kú àdúró tí ẹ kú ọ̀rọ̀ bí ojú òní tẹ̀yìn náà. Ọlọ́run bá mi yanjú ọ̀rọ̀ yẹn, á yanjú ẹ̀ síbi rẹ̀. Bàbá Tósì, ọ̀rọ̀ tí ó wá bá mi sọ tí mo sọ fún ẹ pé kó padà wá, mo fẹ́ kó sọ torí ẹ̀ mo ṣe pé ẹ̀gbọ́n mi. Ẹ ṣé gan ni mọ́mì. Actually, èmi àti mọ́mì ti sọ èyí tó pọ̀ ní ọ̀rọ̀ yẹn, but wọ́n ṣáà ní pé àwọn fẹ́ kí ẹ wà lórí ìjókòó. Nǹkan tí ó ṣẹlẹ̀ ni wípé látìgbà tí ìyá yìí tí ó ti ṣaláìsí ni mo ti ń feel lonely, mo ti ń feel bored nínú ilé, ṣé you understand? So mi ò dẹ̀ really like ẹ̀, ṣé you understand? And every time ni máa ronú ìyàwó mi, máa lọ síbi iṣẹ́, máa délé, nobody to talk to, nobody to welcome me. Ṣé mọ̀, ọgbẹ́ ọkàn ló ń jẹ́ fún mi every time tí n bá rántí ìyàwó mi. Mo kò dé wá wò wípé after all mo ṣàbímọ. Why tí mi ò ṣe gba ọmọ mi sọ́dọ̀? Ẹ mọ̀, màá lè rẹ ni máa bá sọ̀rọ̀, àjọ máa sùn, ṣé mọ̀, kí n dé láti ibi iṣẹ́ kí n réyàn kí mi káàbọ̀. All those things ni mo kàn ń rò. Daddy tí n bá dá wà lé, máa ń ronú gan-an, máa ń ronú ìyàwó mi. So ìdí nìyẹn tí mo ṣe wá bá wọn kó jọ kó release Tósìn fún mi, kó máa bá mi gbé. Daddy, seriously, tó mi bá wà lọ́dọ̀ mi, máa wà okay. Then màmá jẹ́ kó wá sọ́dọ̀ wọn at least once in a while. I just want to be responsible for my own child. You understand? That is it. Me, mo dem feel with me with ọmọ tó pọ̀ jù. Okay. Gbogbo nǹkan tó sọ pátápátá látòkè délẹ̀ ni mo ti gbọ́.
lóòótọ́ Yorùbá sọ wípé bàbá ọmọ ló ní ọmọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sùúrù ló gbà o. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ sùúrù kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ sùúrù báwo ọmọ yìí ẹ mọ̀ pọ́dọ̀ mi ló ń gbé wíkẹ̀ndì ló lọ ń lò lọ́dọ̀ tiwọn. wo bàbá tó sì mo fẹ́ kó rò dáadáa kéèyàn dẹ̀ máa ronú tó máa sọ jáde èèyàn àkọ́kọ́ rò wípé ìjẹun tí mo fẹ́ sọ yìí ìjẹun dáa ṣọ́ra o torí pé ẹni tó ń ṣe ọbẹ̀ àlàpà nínú àlàpà tó bá ṣe tán tí àlàpà bá fẹ́ wó á wó lonítọ̀hún torí àlàpà ń yà ó mo fẹ́ kó ronú sí ohun tó wá sọ yìí dáadáa. ẹ wò dáàdì mọ́mì èmi ò sọ pé àwọn kọ́ ló ní ọmọ òun mi ò dẹ̀ wà engaged bó ṣe fẹ́ mú ọmọ wọn lọ àmọ́ èmi kọ̀ wọ́n pé kẹ́ ní sùúrù torí àwọn ló fẹ́ ṣe promotion exam yìí tó bá dẹ̀ di next time ẹ̀ dẹ̀ change square. orí ọ̀rọ̀ sọ náà ọmọ ìrí pọ́ǹtì sọ ó wá padà sí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé ká fi sùúrù yanjú ọ̀rọ̀ yìí. ó dà pé o understand me. ọ̀rọ̀ ẹ̀ ò tí ì mo ń sọ fún ẹ pé woman yìí he has been on my neck kò jẹ́ kí n gbádùn látijọ́ tí mo ti pàdé ẹ̀ ní òtẹ́ yẹn ló ti wà lórí ẹ̀mí mi tó bẹ̀rẹ̀ sí ní disturb mi tó jẹ́ kí n gbádùn á pè mí láàárọ̀ á pè mí lọ́sàn-án á pè mí lóru kí ló dé mo dẹ̀ ń jẹ́ kó yé pé mi ò ní nǹkan kan sọ fọ́kù ẹjọ́ torí ọlọ́wọ́ máa fi mí lé lọ́rùn ó máa pè mí bí n gbé kọ́ ọ̀gán á tún send the text. Bíjẹ́ nǹkan kan ló kàn ń rò mí nínú ọ̀rọ̀ yìí sọfà tó bá ti ní máìdẹ pé o rẹ́dí àti sọ nǹkan kan fọ́kọ ẹ̀. why mo ṣe máa sọ fọ́kọ ẹ̀ kí ló kàn mí. mi rò pé ó yẹ kí yẹn jẹ́ problem rárá ìyẹn one. Secondly sórí o ní láti rí woman yẹn o ní láti gbọ́ nǹkan tó fẹ́ sọ o ní láti mọ kí ni nǹkan tó fẹ́ rí ẹ fún tó ń wá ẹ fún gangan. tó o dì mú ọkọ tí mo fẹ́ rí mi fún. kí ló fẹ́ rí ẹ fún. mú ọkọ tó fẹ́ rí mi fún ó yé mi ó yé ẹ nàún mi ì lè ṣe é. ẹni ò lè ṣe é fine. Bíjẹ́ jẹ́ kí n sáré sọ̀tàn kékeré kan. Mr. Bolaji, congratulations to you that you are here. Kú oríire pé mo pè ẹ́, ó lè jẹ́ mi. Bolaji, ó yẹ lẹ́nu pé mo pè ẹ́ lórúkọ. So that ọ̀rọ̀ èmi àti ẹ̀ á lè flow. Òun wò mí pé married woman ni mí. Òun wò mí pé my husband is the most loving man on earth, right? So kí ni mo ń ṣe pẹ̀lú ọkùnrin mi? I'll tell you. Ṣorí honorable torí ẹ̀, gbogbo nǹkan tí obìnrin fẹ́ láyé, gbogbo nǹkan tó mú inú obìnrin dùn, gbogbo ẹ̀ ni honorable ń ṣe fún mi. Àmọ́ ó kù síbi kan. Ṣó wá rí bí ẹyọ kan tó kù sí yẹn, òun ló bà obìnrin nínú jẹ́ jù. Ṣorí ọkọ mi tó ń wò yẹn, ó lè má fọwọ́ kàn mí ju ẹ̀ẹ̀kan lọ láàárín oṣù mẹ́ta. Ẹ̀ẹ̀kan tí wọ́n máa tún wá fọwọ́ kàn mí yẹn, in 3 minutes he is done. Look at me. Who age me? I am still young, very, very active. I mean, sexually active. So, how do I make it up? Òun ló fà tó fi rí nǹkan tó rí yẹn. And the secret is,
That is what I've been doing to sustain myself and to keep my home. Because mi ò gbọ́dọ̀ jẹ́ kí honorable mọ̀ pé lapses àwọn sexually kò bá mi lára mu. I need to make him feel like a man so I don't complain. But mo yanjú ara mi níta. I'll tell you something you don't know. Gbogbo bọ́kọ mi ṣe nífẹ̀ẹ́. Gbogbo bó ṣe ní promotion níbi iṣẹ́. Gbogbo bó ṣe ń travel. Kò ṣe ẹ̀yìn mi. I orchestrated it all. Because I like you. Ṣó believe pé torí pé ọ̀rẹ́ mi àtọkùnrin ni mo ṣe sọ pé mo ní interest nínú ẹ̀? No. From the very first day tí mo ti rí ẹ ni mo ti like ẹ. And that has made me to like push my husband, promote this guy. I paved way for you indirectly. And I don't know if you know, I have the Momo button of my husband. Anything I tell him to do, he does. So, if you think you can turn me down, giving you myself on a platter of gold, then be ready to lose your job. Madam, mo gbọ́ mo tẹ́ sọ. They really understanding you very well. Madam, I need to beg you. You see, Okoyin, you're nice in me. You're nice in me, gone. It will be so difficult for me to cheat on. Will you cut that crap off? I said I want you. You take it or you lose your job. Beware ni bada, ẹ jẹ́ ká wò. Ìwà ẹni ní yọ̀ọ̀dà. Ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkígbẹ́. Òkùnkùn bákùn kò pé kó nínú màmọ́nú. Béèyàn bá ń jọ lẹ́ẹ̀dá ọ, wọn kì í dalẹ̀ àìgbọ́ra ẹni yé. Ó lè yọ̀ọ̀dà, ó lè yọ pọ́npọ́. Magun o. Ìwà ẹni ni ó sọ bá ṣe máa tó láyé yìí o. Òjò tí yóò ti rọ̀ nìkan nílẹ̀ ò lè fàmú ara mi. Ìwà tẹ̀mí yẹn làwúrò ìwà. Má dalẹ̀, má ṣèkà, má hùwà àlùmọ̀kọ́rọ́ yín. Ṣóhun mọ̀lá ṣeré ayé o. Rugi. Rugi.
Oh my God. My dear. My dear, me. My dear, you? What have I done? You walk on Muri wájú hotel sen. Yes, tí mo ń pè ẹ́ tó dá mi lóhùn tó wá. Èmi ló tell. Wọ́n sáré bọ́ra sí oúnjẹ gírígírí wá padà tó dé. My dear, èmi wá sá. Máa deal pẹ̀lú ẹ. Oh my God, mi ò sáré pé mo fẹ́ sá fún yín, mo wà pressed. Ládùúrú everything tí mo ṣe fẹ́ to keep you happy. Ìwọ cheat on mi o ti gbàgbé ẹni tèmi jẹ́ ni. Cheat on you how? Èmi. My dear, kò ṣe mi lè rí lóòótọ́, mi ò lọ sóòtẹ́l. Máa deal pẹ̀lú ẹ̀ tó yẹ pé èmi. My dear, mi ò lọ sóòtẹ́l. Máa deal pẹ̀lú ẹ̀ wá wọ́n sáré bọ̀ bàtà, wọ́n sáré chain, ìwọ tó kí ló gbé ọ̀kadà ló gbé àbí kí ló gbé tó fi sáré délé. Driver ló gbé mi wálé, driver wà ń ta, ìwọ máa deal pẹ̀lú ẹ̀ ó ti gbàgbé ẹ tó ní ni. Yeah, are you sure you're okay? My dear, mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní bàtà mi àti bag mi ready. Mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní. My dear. Yeah. Come in. Thank you. Yeah, this is my home. Wow. It's beautiful. Thank you. Well furnished. Thank you. You're welcome. Ṣé èrò dẹ̀ bẹ́ mọ́ sẹ̀? Well, not at all. Since you are here. Sure? Yeah. Okay. Where's your bedroom? Bedroom? Yeah, your bedroom. Okay. You can join me. Honorable, àtàlánù mo ti ń retí ìwà àtìyàwó rẹ̀. Bàbá, mo cancel journey mi ni. Mo máa jẹ́ pé mo ti mú airport báyìí. Mo wá padà. Létí ṣú gbogbo ẹ̀ ni mo ṣe ní cancel dé ni. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó léwu o. Ọmọ tí ẹ gbá pé ń tọ́jú. Èmi ò mọ bí túrọ̀ ọ̀fà bẹ́ẹ̀ ti wá o. Mo gbìyànjú. Pàbó ló já sí o. Bọ́lájí. Bẹ́ẹ̀ ni. Àmọ́ kíní kan ní ń sọ kí n dákun bá ń pọ́ Honorable ọ̀gá òun. Tó bá sì ti ń bọ̀ kó mú ìyàwó rẹ̀ dání. Kí ni tèmi bẹ̀? Ṣé ó ń gbòòwò lóòkù ni? Ọba ìjọ bẹ́ẹ̀ àmọ́ bí ọba tilẹ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́dọ̀ tèmi. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ tí ń ṣẹlẹ̀. Àmọ́ bí ọ̀rọ̀ gbédè yìí ó wá ṣeé ṣe bóyá bá fojú kàn ẹ́ bóyá ara rẹ̀ ó balẹ̀. Dákun arábìnrin torí àti lè tẹ̀lé wa wọbi tí agbèfẹ́ wọ̀ mu. Àwọn nǹkan tí mo fi yí ká tí mo ń lò fún ṣé ọmọ. No, lipstick kan náà sọ. No. Ńgbà tó lóò ti mọ̀ òun kò séwu. Ọ̀yá ẹ já wọlé. Wọlé. Okay, má bọ̀. Yes. Bọ́lájí. Honorable, ẹrù rẹ o. Ó tún wálẹ̀ lára pẹ̀lú tí mo lò fún ni. Ìṣe ní mi bẹ́ẹ̀ ni tí ẹ̀mí rẹ̀ ti fẹ́ já. Bọ́lájí, ọ̀gá rẹ̀ tó lọ fẹ́ rí rèé o. Kábíkú rẹ̀ ọmọ sọ lóògùn mi dèké. Mo ti ṣẹ̀yìn sá. Mo ti ṣẹ̀yìn, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ẹjọ́ èmi náà kọ́. Obìnrin yìí ni.
Oh. Oh God. Bọ́lájí, ẹ̀ṣin ni ẹ́. Ó kàn mí ẹ̀mí mi gbọ̀n. Ó ga jù. Uda ni mí. Wow. Ṣé o mọ bó ṣe ń ṣe mí? Ó ń ṣe mí bí ẹni pé kí n bọ́ sábẹ́ dúbì kí n wá sùn. Ó ti ṣe mí léṣe. Ṣé o mọ bó ṣe ń ṣe mí náà? Ó dàbí ká wá bọ́ sábẹ́ dúbì ká wá bẹ̀rẹ̀ another round. But ṣọ́kùn ẹ̀ ti balẹ̀ ń sìn pé mi ò set ẹ up. Like seriously, ṣorí nìsín mo ṣe ní 100% assurance wípé kì í ṣe set up. That I'm real. Ilé ni ilé ẹ̀. Anytime, any day, you are welcome. Ṣé o gbé Bàdágbélé mi sìn? Ìwọ́dẹ̀ ti dìyà ń yọ wá. So, o ní problem. No. Èmi ò kí ń ṣe ìyà ń yọ wá. I am your babe. Yeah. Good. Yeah. I got to run. Okay? My God, you are so beautiful. Thank you. Mo láti sọ̀tọ̀ honorable God. Ìwọ náà dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹ nǹkan tí honorable ń jẹ, so ìwọ náà ti bẹ̀rẹ̀ sí ní gbádùn. Má lè jẹ pẹ́pẹ́pẹ́. Àmín. Okay, I got to go. Tètè máa lọ. Okay. Ó jẹ́ kí n sí ẹ o. No. Má bọ̀dá. Ó dáa fún ọmọ ọ̀dọ̀ náà láti fọgbọ́n ṣe. Má jẹ́ ká leave any traces. Jẹ́ kí n lọ. Okay? Okay, bye. God. No, my dear. Olórí burúkú No. tó bá tún sọ̀rọ̀ tí máa gbá ojú ẹ mọ́ bẹ́ẹ̀ ó yá wẹ̀rẹ̀ ni. Irọ́ ló pamọ́ mi. Honorable. Bàbá, irọ́ ló pamọ́ mi. Honorable. Honorable. Wo bóyá orí ẹ̀ ti yí bó ṣe sí tipẹ́tipẹ́ yẹn ni. Ìbá ti máa ń ṣe wọ́n lórí wọn ò ní mọ̀. Èrè burúkú tí ìbá wọ́n jí máa ṣe fún ẹ. Tó bá fọwọ́ kàn mi máa gbá ojú ẹ. I didn't do it. Irọ́ ló ń pa bọ̀bọ́ yẹn bóyá bó ṣe sí kò rí ẹ̀ ò pé mọ́. Ọ̀dọ̀ àgbà ló wá. Ó ṣe fọ̀rọ̀ fún mi. Jẹ́ n parí ọ̀rọ̀ jẹ́ ìyanjú ọ̀rọ̀. Jẹ́ n parí iṣẹ́ mi. Ohun tó sọ la ṣì rí. Ọ̀yá. Ẹ jókòó. Irọ́ lọmọkùnrin burúkú mi ń pamọ́ mi ò rí. Pamọ́ mi, I didn't do it. Ó dá ọ lójú pé irọ́ ló pamọ́. Ewu sá, ó dá èyí tí bí hàn wá yìí ọ ṣe kò gẹ̀rẹ̀. Ẹgbẹ́ anything níbí báyìí wa máa fi búra. Yóò búra. Ó lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. Ó ti sà. Mo sọ bí mo ṣe ń sọ. Tó bá jẹ́ pé irọ́ ni gbogbo ohun tí ń sọ. Tó bá jẹ́ pé irọ́ ni gbogbo nǹkan tí Mr. Bọ́lájí ń sọ. Bó bá ti ń dákẹ́ kí wọn náà máa dákẹ́ tẹ̀lé. Okay, but tó bá jẹ́ pé mi ò mọ̀ kankan nípa nǹkan tó ń sọ, kí n dàgbà kí n darúgbó kí n ráwọn ọmọ mi. Bẹ́ẹ̀ni. Honorable, bí obìnrin bá fi lè ń sọrú eléyìí ó ní fura sí ọ̀rọ̀ òun kọ mí lóminú. Ìbúra kékeré kọ́ lọ́bù yìí àmọ́ bọ́rọ̀ bá rí bó ṣe rí ó tún ní ọgbọ́n tá a dá sí bọ́rọ̀ bá kànlẹ̀ tó bá kànkè ó níbi ká gbé ká. Ẹ̀yin alálẹ̀
ọ̀rọ̀ rú mi lójú o ẹ sì ní bọ́rọ̀ bá kanlẹ̀ tó bá kọ̀ọ̀kan níbi ká gbé ká ọ̀yẹ̀là 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 bẹ́jálá bá sọ nínú omi àrílẹ̀ odò ó yá ẹ má fi jújù bò mí lójú kí ló ń ṣẹlẹ̀ ọmọ àwo ló ń sọ̀rọ̀ ó yá ọ̀yẹ̀là kí ló ṣe jẹ́. àmì òjò. ìṣòro ṣe bọ́kùnrin ni ọ́ ṣe tó wọ́n wà bí obìnrin báyìí ṣé ọ máa sọ̀rọ̀ lójú àwọn obìnrin ni ṣé ọ mọ̀ pé obìnrin ò ṣe sòṣà lójú wọn ni. bàbá ẹ má bínú ẹjọ́ ń tọrọ lọ́hùn ṣe mọ̀ pé iná lẹ sọ fún mi pé ní àkọyà ńlé reason ẹ̀ tèmi náà ṣe ni kí wọ́n bá yín lé kí ẹ lè mú àkọyà yẹn fún mi kí lè lọ lò báyìí. n ò sọ fún pé wọn lákọyà ńlé nígbà tó wọn ń pariwo bẹ́ẹ̀ ni Magun èyí pé Magun ṣé o mọ̀ pé mo níyàwó ńlé ni tó bá ti ní Thunderbolt. èmi náà mọ òyìnbó ẹ ní Thunderbolt. bọ́ bá wá fẹ́ gé kúrú pápátá ni tí ó tètè yé mi bí ìgbà tí yóò jẹ́ ni ló sọ pé Thunder ò ní fi múrí sí o Thunder. bàbá ẹ wọlé kẹ́ lọ mú Thunderbolt yẹn wá fún mi ẹ jọ. má jà ṣe bẹ́ẹ̀ tó mọ̀ pé àwọn obìnrin wà nílé sórí àwọn tó mẹ́mi náà tí mo ní náà lé òun ni pé àìmọjọ́ ọ̀dà gèrè sórí ibi tí mo fi sí eré àjà lọ́wọ́ tó mọ̀ pé gbogbo ìgbà obìnrin kan lè ṣe mọ́nà mẹ́ni nígbà tó bá wù wọ́n èèyàn kan ra lẹ́lẹ̀lẹ́bẹ́ fún wọn ni ọba tẹ́ni ni n ti ń ṣe ni pé ẹ̀yìn ọmọ wa lọ nísìn bó bá di ọ̀túnla wọn ò ti mọ̀ bí wọ́n ṣe mu tí ọba ṣe yẹn bẹ̀ wọ́n wá mu pàdé ẹ ní ọ̀dà yóò ń búrẹ́dì àtẹ̀wà tèmi àti ẹ ti jọ sọ̀rọ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ. o bàbá ó dáhùn pé nǹkan tí mo sọ òye yín o àníyàwó lé mi ó ń ṣe mọ̀nàmọ́ná irin ẹsẹ̀ ò dẹ̀ mọ́ òun àti ọ̀gẹ́ wọn jọ máa gbéra wọn wálé lára lé lálọ́ látàárọ̀ kò ní dé bọ̀rọ̀ mo dẹ̀ ti sọ kò gbọ́. àwòdà èbí mi mọ ládégún tẹ́lẹ̀ tí ń bá ládé ògún mọ́ sọ mú mi sí i ó lè mú mi yóò dọ̀tán la. ọ̀túnla mo ṣèlérí fún yóò dọ̀tán la. láàárọ̀ já pàdé ń bẹ̀ láàárọ̀. kò sí wàhálà fọkàn balẹ̀ ó ti ní mi ọkàn ti balẹ̀. ẹ má bínú ṣe gbọ́. ẹ̀yin ìyá wáìdì. mi mọ̀ bóyá ẹ bá mi kófìrí bàbá kan Ìsẹ́yìn ni wọ́n kọlà báyìí wọ́n sábà máa ń rìn bí ẹni tí ẹsẹ̀ ń dùn mi mọ̀ bóyá ẹ ti kófìrí wọn bí lé ni. bàbá ọlọ́dẹ nìyẹn. iṣẹ́ tó ń ṣe náà nìyẹn. wọn ò tí ì débi lé ni o torí kí n bá wà nulẹ̀ gan kán fẹ́ kọjá wọn á pariwo mi màá fi mọ̀ bóyá wọn ti kọjá àbí wọn ò kọjá. ó ga ọ ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù wọn ṣe ń bọ̀ wọ́n sì máa kọjá níbí lé. wọ́n máa kọjá o ṣùgbọ́n tẹ́ bá lè jó ọ tẹ́ bá lè padà wá wọ́n máa kọjá o lè má kọjá ní ojúmọ́ kan. máa tẹsẹ̀ dúró dè wọ́n díẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ jókòó ẹ lè jókòó. àwọn nọ́mbà ẹ̀. àwọn náà ni wọn ò sọ màálé ọmọ ọkọ ni wọn mi sọ fún mi pé wọn ò ní pẹ́ dé. bàbá my brother from another mother. lẹ́sà. ìyá ẹlẹ́wà àti búrẹ́dì. ọpẹ yìí làárẹ̀ sí. má dà mí lóhùn sórí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ níbẹ̀ nìní èmi náà wá wò pé tọ̀ kàkà kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó mú mi mo gbọ́n díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní jog mo fẹsẹ̀ sí trek yìí tó kù mo fi ṣe exercise. bàbá tìbí tí àṣà ẹ̀ ń dúdú. àwọn ò gbàgbé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ṣe sún fìtílà àfìtínà bá gbọ́n. ok sir ẹ ṣe sá. ẹ lẹ́sà. sórí mo sọ fún ilé ẹ̀ka pé ọ̀rọ̀ ṣe sún fìtílà àfìtínà bá kú òun rè ẹrù ni wọ́n mú tẹ́lú sórí bí èbú aláwọ̀ funfun bọ́ bá wù ọrùn ọ̀wọ̀ ohun tó ṣe ni pé ìwọ nà ẹ́ lẹ̀ báyìí kọ́ da kọjá bọ́ báyìí ti da kọjá iná mọ́ ni nì wo n ò bí mẹ́tàlá ọkùnrin náà ẹ̀dá tí bá yẹn lálẹ́ tó bá gorí ẹ̀ báyìí yóò kọ́ ní kékeré nkẹ́ni àmọ́ kìlọ̀ tó wà ń bẹ̀rẹ̀ ìwọ fúnra lára ẹ dákun má sọmọ láàrin ọjọ́ méje o ọ gbọ́dọ̀ bá lájọṣepọ̀ kẹ́kẹ́ láàrin ọjọ́ méje tó bá ti pa nìmọ́ ó ti rẹ́ ẹ mọ̀ sọ fún. ṣé mo lè fọwọ́ kàn. ìbọwọ́ lèmi ní imú nígbà tí ìsàfọ́ọ̀dù mi mu ọwọ́ mi. ìkìlọ̀ ọbẹ̀ ni pé kí n ṣáà ti má sùn mọ́ láàrin ọjọ́ méje. láàrin ọjọ́ méje àlèkálè tó bá wù kó yàn nígboro ó gbélé gbọ́ ìmọ̀sọ̀rọ̀ ẹ̀kọ́. ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun. kárí kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ẹ ṣeun. wà ẹ̀yin Yorùbá ẹ burú tí ọkàn máa lọ bẹ́ẹ̀ kò sí ẹgbà ẹta nǹkan àyà ẹ kò sí ẹ fi nǹkan dàpọ̀. bàbá yín náà lè sọ fún mi ẹni wípé ẹ fi ṣiṣẹ́ ṣe àbí. n ò fi ṣiṣẹ́ ṣe ṣé èmi ní ọ̀wá ní wọṣọ àbí wọn ò ní ra ìṣáàjì kàṣírí fóònù. ó ti yé mi nígbà sọ ni nì. ó ti yé mi
bó ṣe lè wù kó jẹ́ náà. Ó dàbẹ̀ ni pé. Owó fẹ́ há. Kò lè há. Mo ń bọ̀. Ó dúró kódà kó jẹ́ wákàtí mẹ́jọ ló fi rówó mú jáde. Ó dúró. Ẹ má jẹ nǹkan. Ẹ ṣe sá. Ọ̀ka ìláyé. Má sí lo. Má sí lo. Má sí lo. Ẹyin ní ó ń búrẹ́dì àtẹ̀wà. Darling. Oh, yes, love. Jẹ́ kí n sáré bẹ́ẹ̀ ṣe tí ìdí ẹ̀kú tó máa lọ náà. No, má bọ́dà, mo ti late. Mo láti catch up pẹ̀lú flight mi. Mo láì nǹkan tẹ́ ń ṣe fún mi yìí o. Ẹ fẹ́ tọ́wìn dùn mí lóru mọ́jú. Mo tún ní kí lẹ fẹ́ jẹ́ ǹsìn ẹ̀ tún dá mi lóhùn. Mi ò láìkí ẹ o. My dear, so quick, ṣé o ti gbàgbé ni? O ti gbàgbé pé tí n bá ti fẹ́ travel bẹ́ẹ̀ yẹn mi ò kì í máa fẹ́ jẹun, máa ń fẹ́ wà ní ìsera. So o ti gbàgbé? Mo sì wàhálà, mo ti gbọ́. Continue, mo ti gbọ́. I have only 7 days. After 7 days, máa padà délé. Àwa ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe. Ó dáa, ẹ jọ̀ọ́. Èmi ni kẹ́ máa lo 7 days tẹ́fẹ́ lò. Ẹ má yẹ kó ju 7 days yẹn lọ. Anyways, bá mi gbé box mi wá nínú ilé. Then mo ní àwọn undies mi ó wà ní òkè wardrobe yẹn. Mo fi sí under báyìí. Parí ń bẹ̀. My dear, actually, gbé báàgì wá náà. Ó ga jù. Thank you. All right. You know what you're gonna do for me? Aago mi wà ní room ẹ. Oh, that's good. Ṣé o rí níbi side mirror yín? Ibi side mirror mo fi sí. Èyí obìnrin gan agbẹ̀rẹ̀ máa jẹ́ kí wọ́n dé ti ibi tó ń lọ. Ṣé báyìí máa sì yẹ wọ́n wá gbé? Ṣé jẹ́? Ojú mi dojú ẹ̀ ọ́. Ẹ̀jú lé mú ọ. Ẹ̀yin ni kí n sọ pé ojú mi dojú yín. Mo máa fi mi nìkan sí 7 days. Ojú mi fún wa lọ́nà. Kí ni mo dùn? Ojú mi fún wa lọ́nà. Bọ́lájí, ìwọ ló pọ̀bìnrin rẹ, ìwọ lọ́lọ́bìnrin rẹ Magun. Bọ́lájí, ó ṣe é tán, oúnjẹ tó o sì wá sọ́dọ̀ mi tán fọ̀rọ̀ wẹ́rọ̀ fún mi, mo mà kí ọ nílọ̀ tó. Mo ní kó o sáré ara rẹ, o má sáré obìnrin, àti ojú wa gbàgbọ́ mi lọ rè wá Magun. Honorable. Ó mà ṣe kù dẹ̀ káàtó. Bọ́bìnrin rẹ bá ń ṣèṣe àfojúdi tí rìnrìn tí ò tọ́, ìwọ iná sùúrù sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣé ó yẹ kó kú. Burúkú ni bọ́ọ̀ yìí o, olóṣì ni ẹ̀ náà. Àwọn bá gbogbo nǹkan tá a ṣe fún ẹ, a tún fún ẹ lóye, a fún ẹ lówó, agbélé fún ẹ, wèrè ara ẹ, ojú lọ pààyà mú ẹ, olóṣì nìyẹn. Ìfá gbogbo yẹn problem ẹ tiẹ̀ nìyẹn lọ. Ṣé òun ti máa pé ìyàwó ẹ̀ kan lọ gbé ìyàwó mi wọ̀ tó lọ ń ṣe tí gbogbo wọn kàn ṣe oríṣiríṣi òṣì tó ń ṣe. Ìtúbárí ìyàwó mi wà ń lò, ó máa lò. Má sọ yìí hun àwọn eléyìí
apani ni wọ́n tí wọ́n kì í fẹ́ kí wọ́n mú dà kọjá lẹ́yìn àwọn. ẹ wo gbọ̀rọ̀ gbédè ó tún ní ọ̀rọ̀ tá a dá sí torí èmi yẹn fẹ́ kéèyàn kú lé mi mò ń bọ̀. ẹ dúró ìsìnkú ọ̀run pẹ̀yìndà báwo ló ṣe jẹ́ báwo ló ti ṣe ó yá mo fẹ́ bẹ́ẹ̀ ní gbólóhùn ó yá farahàn mi. Wá kẹ́yìn sí mi ojú lọ̀rọ̀ wà jẹ́ kí ojú wa kó lójú ara wa. Mo fẹ́ kó dákun kó dábọ̀ kan fi yèdè nù abẹ́ ti gbé ọmọ lọ́wọ́ báyìí àmọ́ bí ọ̀rọ̀ gbédè mo fẹ́ kó wo ti ọmọ tó ń bẹ láàrin yìí ẹbọ wo ni ká rú ètùtù wo ni ká ṣe tẹ̀mí Bọ́lájí ò fi ní bọ́. tẹ́ ẹ bá rú gbogbo ẹbọ láyé kò ní fín bí ẹ bá ṣe ètùtù kò lè gbà ọmọdé burúkú òbójú ẹ̀yìn ni òòjọ́ kọ́ ni olúwẹ̀rẹ̀ ló ń wó pààyàn Bọ́lájí dá ẹ̀mí mi légbodò kò jẹ́ ń jẹ́ ìráyé kò jẹ́ ń jẹ́ ìrọ̀rùn wọ́n ti wá ṣe tán báyìí lẹ́kọ̀ọ́ ti ń pọ̀ lọ́wọ́ ó yá. ọfà ọ̀run ló bá o àgbà tó para rẹ̀ nítorí ìwà ń wára ipò obìnrin mi ń yàlè. Honorable ẹ lẹni iṣẹ́ tó kù ẹ palẹ̀ rẹ̀ mọ́ kẹ́ jẹ́ káwọn ẹbí rẹ̀ ó mọ tó ṣe. bí wẹ́ẹ̀ ní bàdà ẹ jẹ́ káwọn. Ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkígbẹ́ òkùnkùn bákùn kò pẹ́ kọ́ nínú màmọ́nú béèyàn bá ń jọ lẹ́ẹ̀dá wọn kì í dalẹ̀ àìgbọ́rẹ́ níyẹ ó lè yọ ọ̀dà ó lè yọ pọ́npọ́ Magun wọ́n. ìwà ẹni ni ó sọ bá ṣe máa tó láyé yìí o òjò tí yóò ti rọ̀ nìkan nílẹ̀ ò lè fàmú ara mi. Ìwà tẹ̀mí yẹn làwúrò ìwà má dalẹ̀ má ṣèkà má hùwà àlùmọ̀kọ́rọ́ yín ṣóhun mọ̀lá ṣeré ayé o ká má bà bọ̀ ìwà ẹni ní sáyé dọ́gba ìwà ẹni ní